You see, ladies and gentlemen, here you see the army of who is who among the musicians in the country. In the first place, I will start by telling you that this band started about 40 years ago. And 40 years ago, it is no joke when you talk about one's own vocation. So, you'll be hearing, you'll be calling Ogie. I started this band with this gentleman, Nehizena Arase. So, you can see, I think he's well fed. I started this band with him 40 years ago. So we don't tell us when you are 10, you say you are 15. When you are 2, you say we are 1 because of maybe one thing or the other. The truth is always there. His immediate twice at that time was this gentleman, Agbes. And you see, people like there are a lot of my grandchildren in music. Say for example, Agbes is one of those many grandchildren I have in music. This is the master of Agbes. So incidentally, I'm not Agbes' grandfather. So people thought somebody else taught Agbes, but this is the actual master, and I'm his sole master till tomorrow, till any time in the day. So and so on, gentlemen. So I say now, see, there are a lot of persons around. You see, this man, Christopher is the name. Let me try to introduce him. There are a lot of. He has other senior in between. So a lot. I cannot introduce everybody, but I must not fail to introduce 2 persons. Even though the rest of them, they have done a lot for this band. This man, he has been sitting behind the drum. We have many drummers here. I decided to compel him to sit behind the drum for me today, and they have been doing. Philip Agmon, he must do it. He said he will play more for you. Just wait, don't go away. Let me entertain you a little. And as I was saying, as I'm saying, a lot of people, they are here. You are equally matched. There's nobody who is not great here. But I must not fail to mention some few persons. This man is Chief Akabaman of Benin. It's not just a nickname. Eri Akabaman. You see, there are so many Akobeghians. He is a substantive Chief Akabaman, a current Chief Akabaman of Benin. Now, what I'm saying here is that I've taught ordinary person as much as I've even gone as far teaching a chief. So, in my area of my trainees, I have the Chief Akabaman of Benin. So I will not, if I keep on introducing them, each one, everyone is equally important here. And so please, I will crave your indulgence, gentlemen. You are all good. So that is why the people you see in this uniform, they are my old members. They are into their own. They are into their own. They are doing their business. Incidentally, they just nearly retired Inspector General of Police, and this man, they are first cousins. Arase, Solomon Arase, this is Nehizena Arase. so. The music exponent, Akabaman.
pọ̀lùwà. Tàbí ẹjọ́ ayé ààrẹ mọ̀ pọ̀lùwà. Ayé gbé kí ẹ̀ o, ayé ààrẹ mọ̀ pọ̀lùwà. Tàbí ẹjọ́ ayé ààrẹ mọ̀ pọ̀lùwà. Ètàrí ẹ̀ o, ayé ààrẹ mọ̀ pọ̀lùwà. Tàbí ẹjọ́ ayé ààrẹ mọ̀ pọ̀lùwà. Ayé gbé kí ẹ̀ o, ayé ààrẹ mọ̀ pọ̀lùwà. Tàbí ẹjọ́ ayé ààrẹ mọ̀ pọ̀lùwà. Ètàrí ẹ̀ o, ayé ààrẹ mọ̀ pọ̀lùwà. Tàbí ẹjọ́ ayé ààrẹ mọ̀ pọ̀lùwà. Ayé gbé kí ẹ̀ o, ayé ààrẹ mọ̀ pọ̀lùwà. Tàbí ẹjọ́ ayé ààrẹ mọ̀ pọ̀lùwà. Ayé gbé kí ẹ̀ o, ayé ààrẹ mọ̀ pọ̀lùwà. Tàbí ẹjọ́ ayé ààrẹ mọ̀ pọ̀lùwà. Ayé gbé kí ẹ̀ o, ayé ààrẹ mọ̀ pọ̀lùwà. Tàbí ẹjọ́ ayé ààrẹ mọ̀ pọ̀lùwà. Ètàrí ẹ̀ o, ayé ààrẹ mọ̀ pọ̀lùwà. Tàbí ẹjọ́ ayé ààrẹ mọ̀ pọ̀lùwà. Ètàrí ẹ̀ ayé gbé kí ẹ̀ o, ọkọ̀ àìnẹ́rà mi ìrìnwó àkí ẹ̀ o, lẹ́kùn náà bọ̀. Lẹ́kùn náà wọ̀ yẹn, ọ̀dọ̀ mẹ́rin náà sọ pé kan, ọ̀dọ̀ mẹ́rin náà sọ pé kan kìíní yẹn gẹ́gẹ́. Bóde yẹn ló ya, gígì náà sàgbà níyà kíyè. Ẹ̀bọ́nú kò ní náà, ẹ̀bọ́nú kò ní ní ètèkú. Ìdùnnú wá kí èwò, ìdùnnú wá kí èwò, ìdùnnú wá kí èwò. Ń ẹ̀wù yóò wá. Lẹ́kùn náà wọ̀ yẹn, ọ̀dọ̀ mẹ́rin náà sọ pé kan, ọ̀dọ̀ mẹ́rin náà sọ pé kan kìíní yẹn gẹ́gẹ́. Wàá tún ẹ̀kí yẹn o. Àwọn kẹ̀kẹ́ omi o, àwọn kẹ̀kẹ́ mo náà mú bóbó èkì o, máa ń tẹ́tẹ́ o tẹ̀lé ẹ̀. Tàbí ẹ̀ o, ayé gbẹ́kẹ̀ o, ètò o, ayé ààrẹ mọ̀ pọ̀lùwà. Tàbí ẹjọ́ ayé ààrẹ mọ̀ pọ̀lùwà. Ayé gbẹ́kẹ̀ o, ayé ààrẹ mọ̀ pọ̀lùwà. Tàbí ẹjọ́ ayé ààrẹ mọ̀ pọ̀lùwà. Ayé gbẹ́kẹ̀ o, ayé ààrẹ mọ̀ pọ̀lùwà. Tàbí ẹjọ́ ayé ààrẹ mọ̀ pọ̀lùwà. Ayé gbẹ́kẹ̀ o, ètò àríyá o, ayé ààrẹ mọ̀ pọ̀lùwà. Tàbí ẹjọ́ ayé ààrẹ mọ̀ pọ̀lùwà. Iná mi ọ bẹ́ẹ̀bẹ̀ lára ìyàrá o, ara fẹ̀dúnyù, yẹ́wà ara mi pé o. Èrè ọjẹ́, ìmìnà mẹ́wàá wo o, ìyẹ́wà ìdìbò òjòjà Amẹ́ríkà gbogbo èrè yéye. Àti ẹwà ọkọ̀, àgbọ̀rọ̀ àrúrà fàyè, àríkọ̀rọ̀ àrúrà fàyè, àrísùkọ̀ yẹ kò ní ẹgbọ́ba. Àrípapùnù àwọn àti àmàyè, pẹ̀lú àkọ̀ ìyàgbọ́ lọ́fíà. Ọ̀yá gbé òwò, kẹ́kùnmẹ́kù ìgbé, kèmíkèmí rí àwọ̀ òwò. Yàlè kó àpò àmì, ó yàlè kó àpò àmì, ẹ̀rẹ́ ní ìpò àmì, wà kí kó kẹrọ àmì, ẹ̀rẹ́ àmọ́dún ọ̀pẹ́ wò. Bókẹ́kì òwe, ọ̀bókẹ́kì, fọ̀nàmú gbogbo èkì ò, máa jáde ó dẹ̀rẹ́ ẹ̀. Ọ̀túnmẹ́kì á o, ọ̀túnmẹ́kì á, wọ̀nyí àgá túnmẹ́ o, wákùnmẹ́ dé yéye. Táyà o, ọ̀pọ̀ ẹ̀mẹ́rẹ́ ló yéwu, ayé gbẹ́kì o, ayé ààrẹ mọ̀ pọ̀lùwà. Tàbí ẹjọ́ ayé ààrẹ mọ̀ pọ̀lùwà. Ayé gbẹ́kì o, ayé ààrẹ mọ̀ pọ̀lùwà. Tàbí ẹjọ́ ayé ààrẹ mọ̀ pọ̀lùwà. Ayé gbẹ́kì o, ayé ààrẹ mọ̀ pọ̀lùwà. Tàbí ẹjọ́ ayé ààrẹ mọ̀ pọ̀lùwà. Ètàrí ẹ̀ o, ayé ààrẹ mọ̀ pọ̀lùwà. Tàbí ẹjọ́ ayé ààrẹ mọ̀ pọ̀lùwà. Ayé gbẹ́kì o, ayé ààrẹ mọ̀ pọ̀lùwà. Tàbí ẹjọ́ ayé ààrẹ mọ̀ pọ̀lùwà.
ego no ya me Yesu. Ime gbogbo me aye bo yagba e ni kun e o. Ya da me mo bo e ma ge nebo. Ya da me mo bo o. Na igi ko yeye. Bo ka gi gbogbo me ya se. Se so na be so we. Ya da me mo bo o. Na igi ki ko o. Na igi ki ko o. Eri wo pe ka yo. Eri wo pe ka yo. Eri wo ko ka yo. Eri edi endo ka yo. Eri bi si ka yo. Eri bi ego ka yo. Eri bi ori ama ka yo. Dagi ya o. Aye gbe ki o. Eta o. Age mo palo. Dagi aje o. Age mo palo wa. Aye gbe ki o. Age mo palo. Dagi aje o. Age mo palo wa. Aye gbe ki o. Age mo palo. Dagi aje o. Age mo palo wa. Aye gbe ki o. Age mo palo. Dagi aje o. Dagi age mo palo. Egbe mo pana to waja Akabaman na Yogo mo palo waja Yogo ma yogo mo pana to waja Akabaman na mo palo waja Yogo ma pana to waja Akabaman na
wáyé. Mọ́tò yẹn àpò. Àyíjọ yẹn àpò 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 wáyé. Òrọ̀gà rẹ̀ wà fún o. Àyíjọ yẹn àpò wáyé. Ó àgbà òrọ̀ rere. Àyíjọ yẹn àpò wáyé. Òrọ̀gà rẹ̀ wà fún o. Àyíjọ yẹn àpò wáyé. Àyíjọ yẹn àpò wáyé. Ẹ̀jẹ̀ náà lẹ́mọ̀ yóò. Àyíjọ yẹn àpò wáyé. Ẹ̀jẹ̀ kẹ̀kẹ́. Àyíjọ yẹn àpò wáyé. Nínú rí ẹ̀ fún ọ. Àyíjọ yẹn àpò wáyé. Àwọn ìgbé bá wúru ẹ̀ náà. Àyíjọ yẹn àpò wáyé. Àyíjọ yẹn àpò wáyé. Ẹ̀jọ̀ yẹn àpò. Àyíjọ yẹn àpò wáyé. 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 Ẹ̀jọ̀ yẹn àpò. Àyíjọ yẹn àpò wáyé. Àyíjọ yẹn àpò wáyé. Ẹ̀jọ̀ yẹn àpò. 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 Àyíjọ yẹn àpò wáyé. Àyíjọ yẹn àpò wáyé. Àyíjọ yẹn àpò wáyé. Àyíjọ yẹn àpò wáyé. Gyogo, gyogo, apana to wata. Akabaman na. Gyogo, apawata. Gyogo, gyogo, apana wata. Akabaman na. Gyogo,